ń gbọ́rọ̀ ẹ lé ní ìgbà pé àwọn ìjọba náà mọ̀ọ́mọ̀ fi kíní yẹn ṣèkà fáwọn agbóná wọ́n fẹ́ kí àwọn Fúlàní gba gbogbo gbóná pátá kí lọ nígbà gbóná ni o tó dàtí á lè yí sí fún wọn láti gba gbogbo ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ní gbóná àìṣe Fúlàní o àìṣe lọrin o ìgbóná ni wá o àìṣe Fúlàní o ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó bí àwọn agbọn ni wọ́n kọ́ la o ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n pa wá ẹ dákun ẹ má jẹ́ wọ́n pa wá ẹ dákun alẹ́bílẹ̀ alọ́mọlé ẹ̀dá. ìjọba Kwara ẹ̀rí kankan ṣe sí àwọn ọmọ Kwara táwọn Fúlàní ń pa tán fi ń gba Kwara tán fi pọ̀ dídì ìlú mẹ́fà tán ẹ̀yin ìjọba Kwara ẹ̀rí kankan ṣe sí àti àwọn sójà wọn ò rí anything náà ṣe ẹjọ́ ṣe olórí Fúlàní ni ẹni tó wà ní tó jẹ́ president àwọn sójà ni tó jẹ́ olórí àwọn sójà ṣé Fúlàní lẹ́ni yẹn ni àbí báwo ni tẹ́ni yẹn ṣe jẹ́ tí òfin fún wọn ní ọ̀dà kan lọ fèsì àwọn Fúlàní tó fẹ́ pa wọ́n tán nílẹ̀ Kwara àti gọ́fúnà tó wà nílẹ̀ Kwara náà tí orí nǹkan kan ṣe tó fi ń paráàlú olóyè Sunday Igboho dìde gbogbo yín lẹ gbógun tì pé kó má bàa gbòdùdú ká má bàa dá wà ẹ̀yin ìjọba yìí náà lẹ wà lẹ́yìn àwọn Fúlàní ẹ̀yin lẹ kórinṣẹ́ fún wọn gbogbo ìbọn tán ń lò ọta tán ń lò ẹ̀yin lẹ kó fún wọn tí ó bá ṣèyìn báwo ni wọ́n ṣe ń ní báwo náà ṣe ń rí amatank báwo náà ṣe ń rí àwọn ìbọn ní every time bó ṣe wù wọ́n báwo náà ṣe ń rí ọta ẹlukọ́tà ló wá ń gbé ìbọn fún wọn ẹlukọ́tà ló wá ń gbé ọta fún wọn ẹlukọ́tà ló wá ń gbóúnjẹ fún wọn ẹ wo ẹgbọ́n nǹkan tí Ajé Olókun sọ nínú fídíò yìí. wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara o wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara wọ́n ti fẹ́ pa àwọn ọ̀ràn mi tán ní Kwara o torí Ọlọ́run ẹ gbà wá tálámà képe báyìí ṣé kìí ṣe pàṣẹjọ́ kàsùn kà ní tábà pé Nigeria government kí la tálámà képe báyìí wọ́n ní òrìṣà bó ò lè gbè mí ṣe bí bó ṣe bá mi ilé sanmi dùn joyè lọ́la ń gbọ́ o ilé sanmi dùn joyè lọ́la ń gbọ́ agídí kọ́ ló fi ń ṣèjọba Nigeria government àtẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá ẹ má pa àwọn citizen yín tán Nigeria government àtẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá ẹ má pa àwọn citizen yín tán wọ́n ti pa wọ́n tán ní Kwara wọ́n ti pa láti bí oṣù mẹ́ta báyìí lọ́ ti ń pa wọ́n ní Kwara ìpakúpa ló ń pa wọ́n ìlú bíi mẹ́sàn-án sí mẹ́wàá làwọn bandits ti lé lọ ìlú bíi mẹ́sàn-án sí mẹ́wàá làwọn bandits ti lé kúrò ní Kwara tó tún ń kó àwọn èèyàn lọ tó ń pa àwọn èèyàn rẹpẹtẹ ìlú ti dáwọ́rọ́ ní Kwara ẹ gbà wá ọ̀tá aláfẹ́fẹ́jọ́ sùn báyìí a lè pe Nigeria government torí ṣe ló padà bíi pé àròjọ kà fún kàtórí kà ní wọ́n mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ gbà wá ìlú bíi mẹ́sàn-án sí mẹ́wàá làwọn bandits ti ń pa ní Kwara lọ́ti lé kúrò ní Kwara ìlú ti dáwọ́rọ́ ní Kwara o ẹ gbà wá wọ́n ní kábíyèsí wọ́n náà kábíyèsí ti sá lọ oríṣiríṣi wọ́n náà kábíyèsí ti sá lọ àwọn ọmọ ìlú ló ń forí fá o ẹ gbà wá wọ́n ti pa wọ́n tán ní Kwara o àwọn kábíyèsí ti sá lọ ìlú bíi mẹ́sàn-án sí mẹ́wàá lọ́ti lé lọ ló ti dáwọ́rọ́ ní Kwara o àwọn kábíyèsí ti sá lọ àwọn tó jọba lórí àwọn citizen wọ́n ti sá lọ àwọn ọmọ ìlú ló ń forí fá o àwọn ló ń pa o àwọn pa Ọlọ́run báwọn politician yìí náà ṣe máa sá lọ nìyẹn ẹ̀yin ọmọ ìlú mi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ báwọn politician yìí náà ṣe máa sá lọ nìyẹn táwọn bandits bá ya wọ Nàìjíríà tó bá ya wọ the whole Nàìjíríà báwọn politician yìí náà ṣe máa sá lọ nìyẹn táwọn bandits bá ya wọ Nàìjíríà báwọn politician yìí náà ṣe máa sá lọ nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo pátápátá ló ti ní standby private jet wọ́n wà standby ni tí wàhálà bá ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí ní ìsìn gbogbo wọn máa sá lọ ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wake up wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara kí ló dé ẹ̀yin ọba a fi yín jọba kílù lè tùbà kó lè túṣẹ ni tá bá pa ọgbà àwọn tẹ́ jọba lé lórí tán ta lẹ fẹ́ jọba lé lórí ẹ̀yin ọba ta lẹ fẹ́ jọba lé lórí tó bá pa àwọn ọmọ ìlú tán ta lẹ fẹ́ jọba lé lórí ẹ ò lè sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba ẹ gbà wá o wọ́n náà wọn ọba Kwara ti sá lọ tán o wọ́n náà wọn ò fẹ́ kí ọdún tí bandits bá rí àwọn pé á gbé àwọn afẹ́gbà ransom wọ́n náà wọn ò dẹ̀ lówó lọ́wọ́ wọ́n náà wọn ọba ti sá lọ ọba ń sá lọ tó yẹ kó ọba máa sá lọ
ṣé ẹ kọ́ bá máa sá lọ tó ti yẹ kí bandit tó bá ní iṣẹ́ gidi lára ṣé ẹ kọ́ bá sá lọ ṣé ẹ kí bandit mọ̀nà ọ̀dọ̀ ọba wọn náà bá ti sá lọ ó ti fà àwọn ọmọ ìlú sílẹ̀ àwọn ọba Kwara gbogbo wọn ti sá lọ wọn ti fà àwọn ọmọ ìlú sílẹ̀ ṣé ó ti yẹ kẹ́yìn náà mọ̀ pé tí àwọn bandit yẹn wọ́n ṣe press up lọ́wọ́ báyìí ni tó bá gbé àlámù tó bá yáwọ́ lẹ̀ Nàìjíríà wàláì gbogbo àwọn pọlíṣà yìí pátápátá ló máa sá lọ torí gbogbo wọn lọ ní private jet standby private jet ní tẹ́ pé ọ̀nà ẹ̀yìn báyìí ló máa gbà sá lọ ọ̀nà ẹ̀yìn báyìí ló máa gbà sá lọ bẹ́ẹ̀ ni ẹ gbà wá ó ẹ gbà ta lẹ́fẹ̀ẹ́ tó sùn báyìí àgbáyé ẹ gbà wá United Nations ẹ gbà wá EU ẹ gbà wá ECOWAS àlèsọ fẹ́ ECOWAS torí àwọn náà ni president wa náà ní chairman ECOWAS it's like pé àwọn fẹ́ dọ́ọ̀kà sùn ká nítorí Ọlọ́run wọ́n máa ti pa gbogbo àwọn wọ́n máa ti pa wọ́n tán ní Kwara wọ́n ti pa wọ́n tán ní Kwara kí la fẹ́ ṣe ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Wọ́n ti pa wọ́n tán ní Kwara o àgbáyé ẹ gbà wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n ti pa wọ́n tán ní Kwara ẹ̀yin ọba ẹ lè sọ̀rọ̀ sókè torí màálù tẹ̀ ń kó fáwọn torí màálù tẹ̀ ń kó sọ́dọ̀ àwọn Fúlàní ẹ ti jẹ́ dòdò ẹ lè sọ dòdò mọ́ àwọn ọba ò sọ̀rọ̀ sókè o àwọn ọba Kwara ò sọ̀rọ̀ sókè Fúlàní ló pọ̀ jù nù wọn o ọmọ ti dàpọ̀ mọ́ sí o ọmọ àlè ti dàpọ̀ mọ́ ọkọ ní Kwara o àwọn ọba Kwara púpọ̀ nínú wọn oko Fúlàní ló fi bí wọn o wọn ò sọ̀rọ̀ sókè o àwọn ọba ti sá lọ wọ́n ti sá lọ ṣé ẹkọ bá sá lọ nílùú nígbà tó bá pa àwọn tẹ́ jọba lé lórí tán ta lẹ fẹ́ jọba lé lórí ẹ̀yin ọba torí màálù tẹ́ kó sọ́dọ̀ àwọn Fúlàní ẹ lè sọ̀rọ̀ ẹ ti jẹ́ dodo ẹ lè sọ dodo mọ́ ẹ wá fọ̀rọ̀ yìí ṣe ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni ẹ fi ẹ̀mí àwọn èèyàn ẹ fi ń gbá géèmù ẹ fẹ́ ẹ̀mí àwọn èèyàn ẹ fi ń ta káìtì ṣó dáa bẹ́ẹ̀ àní Nàìjíríà ò lè tò mọ́ Nàìjíríà ò lè dá mọ́ ẹ̀yin kan sì sọ pé wọ́n Nàìjíríà ṣé ilé ayé lélẹ́yìí tẹ́ wá yìí Nàìjíríà ò lè dá mọ́ Nàìjíríà ti dàrú ọmọ Yorùbá ẹ dìde fúnra yín ni o wàhálà èèyàn ọmọ Yorùbá yìí lè má dìde fúnra yín o torí ṣe Sunday Igboho Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá owó bàbá dami ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Nàìjíríà gọọmẹǹt ẹkùn ọkọ chief Mrs Adérọ́pò bí ìlú ló fẹ́ ṣe ń bẹ̀ kò lè dájàjà yìí ṣe Sunday Igboho arákùnrin sí Sunday Igboho náà ló ṣe dá ṣe é mọ̀ pé wọ́n ti gbé wọ́n tẹ̀lé kó lórí ṣe Sunday Igboho torí èyí tó lọ lé wọn ní gbọ̀ngàn ṣé mọ̀ pé wọ́n ti gbé wọ́n tẹ̀lé kó lórí ṣe Sunday Igboho gbogbo létí tí ṣe Sunday Igboho wà yẹn àwọn bá sì sọ pé kán wà ní wọ́n sì ń ṣọ́ọ̀ṣì Sunday Igboho wọ́n ti gbé wọ́n tẹ̀lé kó lórí ṣe Sunday Igboho wọ́n ti sísì gbogbo àkáǹtì ṣe Sunday Igboho gbogbo àkáǹtì pátápátá ti ṣe Sunday Igboho ní ọ̀jẹ̀ kọ́ ní bísínẹ́sì ṣe ẹ mọ̀ kan lọ ká wọn mọ́lé ni tó fẹ́ pa wọ́n mọ́lé tó mú ilé wọn first ilé wọn tó kọ́kọ́ jó ilé yìí náà rí sí wọ́n fìbọn bá tilé ayé ìbọn ehun ilé yẹn jẹ ni wọ́n tẹ̀sí sí wà lórí ṣe Sunday Igboho ṣe Sunday Igboho lè ṣe nǹkan kan báyìí àwọn fúnra la máa dìde la máa gbèjà ara wa ṣe Sunday Igboho lè mélòó ṣe Sunday Igboho fẹ́ ṣe Sunday Igboho náà ló máa lọ sí Ìbàdàn àwọn ló máa lọ sí Kwara àwọn ló máa lọ sí Lagos State àwọn ló máa lọ sí Ondo gbogbo àdìgbòho ẹjẹ àdìde ẹjọ lè sọ pé àwọn ọlọ́dẹ tó wà ní Kwara wọ́n lọ ń tra ìbọn o wọ́n ti pa wọ́n tán àwọn Fúlàní ti pa wọ́n tán ìbọn tó wà lọ́wọ́ wọn ò dẹrùn àwọn pọlíṣà náà dẹ̀ lọ gbé fún wọn ìbọn tó wà lọ́wọ́ wọn ní Kwara ò dẹrùn àwọn pọlíṣà náà lọ gbé fún wọn mímọ nǹkan tó fẹ́ gé ni mímọ nǹkan tó fẹ́ gbà ń bẹ mímọ nǹkan táwọn pọlíṣà fẹ́ gbà ń bẹ Ọlọ́run mímọ nǹkan tó fẹ́ gbà ń bẹ wọ́n ti pa àwọn èèyàn gan ní Kwara wọ́n ti já wọn tó máa jí gbé wọ́n ti jí wọn gbé ẹ gbà wá àgbáyé ẹ gbà wá ẹ̀yin ọmọ Ògbómìnà Fúlàní fẹ́ gbalẹ̀ yín ni Fúlàní fẹ́ gbalẹ̀ yín ni ẹ̀yin ọmọ Ògbómìnà bó ṣe dọ́gbọ́n gba ilẹ̀ wọn lọ́wọ́ bó ṣe dọ́gbọ́n gbalẹ̀ ilẹ̀ lọ́wọ́ àwọn Haúsá nìyẹn ó ṣe dọ́gbọ́n gbalẹ̀ lọ́wọ́ àwọn Haúsá náà nìyẹn o gbogbo ìlú tó wá àtàkì ní Kwara báyìí ní ìsìn gbogbo ibi tí táwọn ọmọ Yorùbá tó pọ̀ sí jùlọ wọn àtàkì ní Kwara wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ lé wọn ni wọ́n fẹ́ gba Kwara ni wọ́n náà làwọn ní Kwara àwa la ní Yorùbá ló ní Kwara Yorùbá ló ní Kwara torí Ọlọ́run kí la fẹ́ ṣe báyìí torí Ọlọ́run orí wo la fẹ́ kọ sí gbẹ̀dú báyìí inú odó wo la wá fẹ́ dọ̀rà sí báyìí torí Ọlọ́run àgbáyé ẹgbà wa wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara báyìí ní ìsìn torí Ọlọ́run
wọ́n ti lọ́wọ́ àtàkì wọn ní Kwara, gbogbo wọn ti ń sá lọ ní Kwara, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà, wọ́n ti sọ ìlú 9 sí 10 lọ ti sọ dáworo ní Kwara báyìí ní ìsìn. Àwọn ìjọba á dẹ̀ rí wọn ò ráyè títí wa 2027 lọ lé. A dẹ̀ sọ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì, ẹ̀yin kọ́ dẹ̀ sì sọ pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́, ẹ̀yin alétílápá kan sì sọ pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́. Kí ni géènì tẹ́ ẹ̀ rí láti 1960 tá ti gbòmìnira? Kí ni géènì tẹ́yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ rí nínú Nàìjíríà? Ìjọ torí Ọlọ́run ẹ sọ fún mi, ẹni tó bá lè sọ fún mi wà láìtàláì sí wọ́n láì lásìláwà tó bá lè sọ nǹkan bíi 3 sí 4 fún mi lórí ìjókòó mi yìí pé géènì báyìí nǹkan tóun ti rí lájọ́ tó ti bí òun láti gbòmìnira láti 1960 ẹjọ́ torí Ọlọ́run onítàn mú nẹ́bùn tí mo fẹ́ fún ẹjọ́ torí Ọlọ́run. Géènì wo lẹ rí nínú ìlú yìí tó bá ti bí ọmọ báyìí tó bá ti ṣe wẹ́n báyìí ó ti máa bẹ̀rẹ̀ sí máa fún ọmọ ní child benefit kí ló ní nínú ìlú yìí? Wọn ò ní nǹkan tó wà ní Nàìjíríà wà láìtàláì mineral resources ta ní Nàìjíríà òun ló ń lọ yẹn. Ó pè wọn kó máa waste, káwọn Chinese máa wá kó, káwọn France máa wá kó, Macron kó máa wá kó, kí British máa wá kó, k'Amẹ́ríkà kó máa wá kó máa fi ṣọmọ ọkọ, kó máa fi ṣọmọ àlè. Akótilétà làwọn politician wà. Ìkà ni wọn, bámbámú ni mo yó lọ́rọ̀ wọn. Wọn ò mọ̀ pé bí ń payí ní Nàìjíríà, wàláhì ní Nàìjíríà tí wọ́n bá ṣe mismanagement ló balẹ̀ ayé wọn jẹ́ àtòlè ojú kòkòrò ni. Tí wọ́n bá manage gbogbo mineral resources ta ní Nàìjíríà dáadáa, ìjọ tó bá ti bí ọmọ báyìí ní ìsìlẹ̀ ẹ̀kọ́ ọmọ yẹn ti máa gba child benefit nínú ìlú yìí. Kí ni nǹkan tán nínú ìlú yìí? Wọn ò ní nǹkan kan nínú ìlú yìí. Ìjọ tó bá ti bí ọmọ báyìí ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí máa gba child benefit ní primary school ọ̀fẹ́ ni, secondary school ọ̀fẹ́ ni, university tí iṣẹ́ tí ìyá àti bàbá bá ń ṣe tí ó bá wọ̀ tẹ̀ ọmọ àwọn means tested ló ń pè, tí iṣẹ́ tí ìyá àti bàbá bá ń ṣe tí ó bá wọ̀ tẹ̀ ọmọ báyìí máa calculate wọ́n tún máa fún ọmọ university, wọ́n tún máa fún ní owó torí Ọlọ́run, wọ́n tún máa fún ọmọ university, wọ́n tún máa fún lówó. Tí iṣẹ́ tí ìyá àti bàbá tí tó bá wò pé kò tó nǹkan kan ní o torí Ọlọ́run university master tó bá fẹ́ ṣe masters nìkan náà ló jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ṣé wọ́n ti sìn wọ́n débi tẹ́rù ò ti ní bá wọn ni. Ìwé gan àwùyàn ká wọ́n ń bẹ̀ wọ́n kọ́ kàwé ní kí ló ní nínú ìlú ìtorí Ọlọ́run. Ó lè làwọn politician wa jẹgúdújẹrá ni wọn, oníkálukú ló ń jẹ títí ẹni. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ewé kọ̀pẹ́ lajú yín wọ́n fi yín rúbọ ni, wọn ò náǹfààní kankan tó fẹ́ ṣe fún yín. Ìkà ni wọn, àwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn pẹ̀lú àwọn sọ̀ǹgbé wọn tọ́jọ́ ń ṣe politics wọn tọ́jọ́ wà ní cabinet wọn, àwọn nìkan ló ń jẹ kinní yìí. Wọ́n fi àjẹ yín ní Nàìjíríà ni. Òrìṣà bó lè gbè mí ṣe bí bó ṣe bá mi, wọ́n tún ń pa yín báyìí ní ìsìn, kò sí iná kò sómi, títí ò dá, wọn ò gbẹ́ bọ́ọ̀wò fún yín 24 hours iná kò sí. Ṣé bàbá Tinubu sọ bẹ́ẹ̀ gbà kó campaign ó lóun torí tóun bá débẹ̀ tó tí ẹ bá nínú 24 hours ó ní kẹ́ má dìbò fún òun ní 2027. Ẹ̀yin ọmọ ìyá mi tún ti gbàgbé ẹ̀ kí ló fẹ́ sínú afẹ́fẹ́ fún yín tó mú yín gbàgbé gbogbo nǹkan, gbogbo promise tó ń ṣe fún yín tí wọn ò múṣẹ ẹ tó fẹ́ dìbò 2027 fún wọn. Ìkà ló ń ṣe fún yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ẹ níná ní Nàìjíríà láti bí 25 years ago tí mo ti wọnú ìlú yìí ẹ̀ẹ̀mejì péré níná lọ rí, nẹ́pọ̀ òdẹ̀ múná lọ, wọ́n ń ṣe nǹkan níbi mítà ló ṣe ń lọ. Ìlú nìyẹn, ìlú tó wọ́ọ̀kì nìyẹn torí Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ má dìbò fáwọn bàbá yìí, àwọn bàbá jẹ́ gúdújẹrá yìí, àwọn bàbá bá ń bámú ni mo yó yìí. Ìkà ni wọn ò nífẹ̀ẹ́ yín, wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹni tó kàn ló mọ̀ kí n burúkú má kàn wá torí Ọlọ́run. Ìpakúpa ló ń pa wọ́n ní Kwara, àwọn ọba dẹ̀ wà ń bẹ, àwọn ọba ò lè sọ nǹkan kan, àwọn ọba ti sá lọ, wọ́n ti fa àwọn ọmọ ìlú sílẹ̀, àwọn ọmọ ìlú ló ń forí fa. Gọ́vnà náà dẹ̀ wà ń bẹ kò sọ nǹkan kan. Gọ́vnà wà ń bẹ wọn ò sọ nǹkan kan torí politics. Wọ́n fi láì fún yín gbá géèmù, wọ́n fi láì fún yín ta káìtì, wọ́n fi láì fún yín ṣe politics. Ọdún mélòó lẹ fẹ́ ṣe gbogbo eléyìí dá? Wọn ò ṣe bí gbogbo àwọn orí nǹkan kan, wọ́n ti pa wọ́n ní Kwara. Ẹ wò onírọ́ ló máa sọ pé ẹlẹ́rìí mo ti kú, ẹ jẹ́ ìfi wọ̀nyí kẹ́lẹ́ mọ̀ pé mi ò parọ́ láti bí oṣù 3. Ṣé ìjọba máa sọ pé àwọn ò mọ̀ ni? Ṣé bàbá Tinubu máa sọ pé àwọn ò mọ̀ ni? Ṣé vice president máa sọ pé àwọn ò mọ̀ ni? Ṣé ọgbọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni? Ẹ̀mí wo jẹ́ nǹkan kan lójú wọn. Tó bá ní ìdìbò lọ́ máa wá bá yín, tó bá ní ìdìbò lọ́ máa wá bá yín, tó bá ti rí nǹkan tó fẹ́ tán wọn ò rán yín mọ́ láì fún yóò jẹ́ nǹkan kan. Ẹ wake up ìkà làwọn pípù yìí, ìkà ni wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ wá wò. Tọ́ ẹ dábàá látàwọn ẹ̀yin èèyàn wa ẹ bá pòsì kí ni kó dọ́dọ̀ ọgbà Kwara State government. Bí o fẹ́ kẹ́ rí fídíò yẹn ẹ jẹ́ kẹ́ gbọ́ voice màá máa sọ fún yín. Mọ́tò gbogbo ìlú ló ti dáwóró tán, gbogbo ìlú ló ti di aworo tán báyìí, ó ti dáwóró tán, gbogbo wọn ti ń lọ kó nínú ìlú, wọ́n ti pa wọ́n tó máa pa. Tẹ bá rókù lẹ̀lẹ̀ torí àwọn òkú tó wà lẹ́lẹ̀ ni mi ṣe fẹ́ kẹ́ rí o.
àwọn òkú wà nílẹ̀ mi mọ̀ bóyá Facebook máa mi mọ̀ bóyá ṣe ẹmọ ọdún kan bẹ́ẹ̀ yẹn náà so ẹ kàn máa gbọ́ voice wọn ni máa play voice note oríṣiríṣi fún yín fídíò náà dẹ́wà tẹ máa wò ní Kwara wọ́n ti pa wọ́n tán ìlú 9 sí 10 lọ́ ti pa wọ́n tán Kwara wọ́n dẹ̀ ti dá àwọn tó máa jí gbé ẹ máa gbọ́. Ẹ dákun gbogbo ló tutù kákan o àwọn ará àṣàgbẹ̀ lọ́dún lọ kó wáyé o ẹ̀rí wọn kó wọn lọ o ẹ̀rí wọn tó ló wà lọ́kàn náà kó ló ti bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ báyìí gbogbo ìlú báyìí ẹ̀rù bá gbó èèyàn o àwọn aráàlú lélẹ́yìí o òkúlọ́dẹ láwà báyìí o gáràjì òkèrè láwà báyìí báyìí ṣe fídíò báyìí ẹ dákun ìjọba ìlà wa o ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́ tó ṣẹlẹ̀ ní òrí ọmọ o láyé ọjọ́ àwọn ọmọ kéékèèké wọn lè lọ sílùú kẹrin ìlú karùn-ún àdúgbò táwọn wáyé àgbàlagbà gbọ́n lé ní ìwòlé dárí mọ́ láàrin agídí o ọlọ́kùnrin náà wà o ìjọba Kwara ẹ̀nà wa lọ́wọ́ o ẹ̀nà wa lẹ́dàpọ̀ ẹ̀ ń tanú wa o èmi tí mo sọ lélẹ̀ ìkànnì bàbá tó lórúkọ tèmi ń jẹ́ ẹ dákun ìlú òkèrè la wà yé ẹ̀nà wa lọ́wọ́ ẹ̀jọ́ tó lọ lọ́run ẹ dákun ogun tó ṣẹlẹ̀ yóò ti sú wa o ẹ̀rí ogun àwọn ṣe ń jẹ́ ẹ̀rù lé ẹ̀rí ẹ̀rù akókòdé yìí o náà sálọ yìí o ẹ̀rù láti sàgbẹ̀ ọlọ́gbọ́mọ̀ lọ gbogbo ọ̀nà bàbá ńlá wọn pẹ̀rù wọn sálọ báyìí ni o ẹ dákun tó lọ lọ́run ìlú ti sú wa o ó sú wa o àtàlábẹ́ àdógbò ìlú ti tú o ẹ dákun ṣẹ́ kíkà lẹ́yìn sọ káàkiri báyìí ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ o ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ o tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ báyìí kò yé wa o ogun nígbà fún sápò ní o ọlọ́run wà lọ́wọ́ ẹ dákun o. Báyìí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà gbogbo wọn ti kún wọn káàkiri lé ní ẹ̀rí àwọn èèyàn ẹ̀rí gbogbo nígbà kú báyìí nígbà fún sápò lé ní o tábà sálọ bí ìmìlá fẹ́ sálọ ẹjọ́ ìjọba Kwara ẹ̀ràn wá lọ́wọ́ ẹjọ́ tó lọ́dọ̀ abẹ̀yìn o ìlú tí ń túká mọ́ wa lórí o tí gbogbo olú atúká tó kalẹ̀ fẹ́ ṣèjọba lé lórí tí ìlú bá túká tó kalẹ̀ fẹ́ ṣèjọba lé lórí ẹjọ́ àfi àsìkò yá fi rọ̀ yín ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ nígbà tí ó gbọmọ kékeré kó olú tábàlàgbà ń kó olú àwọn olókùn tẹfẹ sì ti wáyé lórí ọwọ́ dọ́wọ́ wa ẹjẹ kò tó lẹràn wá lọ́wọ́ o gbogbo àwọn ọjọ́ ọ̀la wa náà ń kó lọ yìí o tí àwọn ilé bá ti kó olú tọ́lá ìtìlá ló tó kúta fẹ́ máa dìbò lé lórí so nígbà tó mọ lílu bá ti lù lẹ̀ bóòlù àlejò wa ti máa fi fọwọ́ là lórí ilẹ̀ wọn ẹ dákun ẹ̀ràn wá lọ́wọ́ ẹjọ́ gbogbo mọ́tò tó wà ń gáràjò kéré wọn ti lọ sí sáàgbẹ̀ lọ fún àwọn èèyàn wọn ń sápò ilé àtẹ̀dù àjọgbẹ̀ náà kó lọ ilé ti pọ̀jù ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ ẹjọ́ o. ìlú ti dáwóró ó ti dáwóró ẹ̀yin fúnra yín lè máa jà fúnra yín ẹ̀yin fúnra yín tó rọ́ lórí burúkú a ní kẹjẹ ká da gbogbo ẹ̀rú kí gbogbo ẹ̀ túká àwọn pípù yóò nífẹ̀ẹ́ yín ẹ̀yin fúnra yín lè máa jà fúnra ara yín bàbá Awólọ́wọ̀ náà ti sọ bẹ́ẹ̀ ó ní tó bá tásìkò pa fúnra la máa jà fúnra wa àìmọye Ìgbòho nílẹ̀ Yorùbá ẹ má ṣọ̀lẹ bámúbámú ni mo lọ làwọn politician yín wọn ò mọ̀ pé bí ń pa yín wọn ò nífẹ̀ẹ́ yín ẹ gọ́vnà kí ló tẹ̀ ń korúkọ Abdulrasaq Abdulkini náà o orúkọ gọ́vnà Kwara State Abdulrahman Abdulrasaq kò gbọ́ yín dèdèrè ti lù létí kò gbọ́ nǹkan kan ó lè ní wọ́n tó 27 ní gbogbo wọn wá káàkiri tó 27 lọ́ọ́ bá ká ọmọ Fúlàní ni oko Fúlàní lọ́ọ́ fi dó òun kan fẹ́ kó Fúlàní kó gba Kwara ni òun kan fẹ́ kó gbà kó gbọ́ yín ẹ̀yin fara yín ẹ máa dìde ẹgbẹ̀gà ara yín ẹ̀yin fara yín ẹ máa jà fúnra yín olórí burúkú ni gbogbo wọn ẹ máa gbọ́. Ìṣọ̀kan ọmọ Yorùbá ìṣọ̀kan ọmọ Yorùbá ẹ máa tì mí lójú tó lọ́ba tó ní ìjòyè tó lókùlùkù sí ń sápò ní ìlú. Wọ́n ti sá lọ. Àwọn agbénipa àwọn Fúlàní. Torí àwọn agbénipa. Tí kò bá tẹ́ni lọ́rùn ṣebí èèyàn máa ń pín àyè. Kọjá máa lọ oníkálùkù máa lọ. Orílẹ̀-èdè Yorùbá fún wa. Àmì orílẹ̀-èdè Yorùbá fún wa Ọlọ́run ìṣàánú wa. Nǹkan tó dé bá náà kí iye wa ó ṣí mo tún sọ lẹ́ẹ̀kan sí ọwọ́ ọmọ Yorùbá jẹ́ kí iye wa ó ṣí ká dájú ká dòmìnira ó máa gbé wa jùlẹ̀ tó tá bá dòmìnira àwọn tá a bá fẹ́ ni a fẹ́ kó dúró nílùú. Bẹ́ẹ̀ni. A ní jẹ́ káwọn ẹranko àwọn ẹ̀ka èèyàn bá wà. Àwọn ọ̀bọ àwọn ẹranko bí ọ̀bọ. Àwọn Fúlàní. Wọ́n máa kú lọ wáyé wọ́n kó lọ Saudi tàbí Jerusalem ní ilẹ̀ iṣẹ́ ni wọ́n sì kú lọ ẹni agbọn ọba jọgbó ẹ̀sùn lọ́jọ́ tí ẹ rí wọ́n gbà pé tí sọ̀rọ̀ bá délẹ̀ Yorùbá Ìlọrin lọ́gbàbọ̀ Kwara State ló kó àwọn Fúlàní ọ̀dọ̀ Kwara State ní ó ti dàrú wá àwọn ibi náà mọ̀ níjẹ́ òjòògùn wọn wá jà lùlọrin pé àwọn ti kó security cabinet gbogbo àwọn agbègbè tó wá ń fẹ́ ẹgbẹ́ gbogbo ìgbèríko lùlọrin wọn ò forí fẹ́ ìtọ́pọ̀ mẹ́ tẹ́ẹ̀rí tí wọ́n bá sákùn bàbá Nàìjíríà ẹni wọn sápò ní ibi
Ṣàgbé àbí nǹkan tó lè kọ́ bí jẹ́ tó ti sá lọ yìí ẹni wọ́n sá kún bẹ̀. Sẹ́ni gbogbo àwọn òtún tó wà ń bẹ ẹni kí wọ́n lọ Saudi Arabia. Wọ́n ní ẹ máa sá lọ Saudi Arabia. Ló ní ìṣẹ̀sìn lọ́wọ́ alẹ́ wọn. Ṣé bẹ́ẹ̀ yìí lẹ sọ pé ẹ̀sìn láti Yorùbá ṣe Yorùbá nation ṣe ẹlẹ́sìn ni. Ló mọ ọkùnrin ní kàṣì ní àwọn Boko Haram bóyá wọ́n ṣe mùsùlùmí. Ìrìn àwọn ike ẹni wọ́n kẹ́ níbọ̀dì tí wọ́n bá kú. Kọ́ máa kú Wọ́n kẹ́ níbọ̀dì. Ẹ bá ti lè sá kọ́ sá lọ. Ẹ bá sáà ti sá lọ kọ́ sá lọ Saudi Arabia. Saudi Arabia balẹ̀ aṣọ òkun lẹ́sìn yẹn wọ́n wá fi gbalẹ̀ wà lẹ̀ Yorùbá ni kò sí wọn ní clark àná. Nígbà tẹ́tí ọ̀jẹ́ ló. Wọ́n fẹ́ fẹ́ sọ̀kalẹ̀ wa ni. Ẹgbẹ́ àjẹ́ ló ti lé nílé tí ó bọ̀ jíde. Kí ni ẹ tó gbòòlù kó tó délé lọ? Lọ́sí ọ̀sùnmọ̀sí àwọn mọ́tò ní etí pàṣẹjà ní ẹ ti páàkì kàtàkì kálukú kẹ́yìn ní ẹ ń sá lọ. Etí pàṣẹjà àwọn èèyàn ó pọ̀ báyìí àwọn èèyàn ń sá lọ ni. Wà lórí ìlú wo? Wọ́n ń sá lọ ni. Ẹ tí ọba nínú bòmí tí ọ̀sà tí ó ní fámìlì níbi kan ṣé ti ọba báyìí. Títí ẹ bá. Ókè. Wọ́n yá gbé mọ́ṣáláṣí náà lọ́jọ́ bá ń lọ o. Wọ́n ní ẹgbẹ́ mọ́ṣáláṣí lọ́jọ́ bá ń lọ o ẹ̀yin ará Kwara. Torí ilẹ̀ sọ pé Yorùbá nation tá à ń ṣe ẹ̀sìn ni ìjà ẹ̀sìn kìíní kan là ń jà. Wọ́n ní ẹgbẹ́ mọ́ṣáláṣí lọ́jọ́ bá ń lọ o. Ẹ̀rọ ti gbé mọ́ṣáláṣí yín dání o tẹ́ bá ń lọ o. Wọ́n ní wọ́n ń pààyàn ní Ṣàgbẹ̀, wọ́n ń pààyàn ní baba ńlá, àwọn Ògo Ìlọrin àgbọ̀ kan sọ̀rọ̀ níṣẹ́ o, àwọn àbá Ìlọrin àgbọ̀ kí wọ́n sọ̀rọ̀ níṣẹ́ o, ẹnìkan bá bú ànábì tàbí ẹnìkan fa Kùránì ya, àwọn Ògo Ìlọrin ó ti bọ́ ta, gbogbo àwọn àfá ó ti mọ gbé ẹni tó bá ní àfá ǹganu ṣépè, àwọn tí wọ́n ń pààyàn níṣẹ́ àwọn Ògo Ìlọrin ò rí nǹkan kan ṣe sí àbí bẹ́ẹ̀ kọ́ ojú wa máa tó là. Ẹ̀yin Ògo Ìlọrin, Ògo Ìlọrin. Mo tún wá pé àpòjúmọ́ o ọmọ Ìgbómìnà. Ọbúṣìlámù. Ìgbóni ẹgbẹ́ a o tó bá wà lónìí ọjọ́ Sunday á ní ìsinmi ayọ̀. Àmín. Ṣùgbọ́n ẹ gbọ́ o nígbà àkọ́kọ́ tí ẹ gbọ́ ohùn mi lórí pílátífọ́ọ̀mù yìí mo lè máa sẹ́ndì àwọn messages bí àwọn kan tó ń ṣẹlẹ̀ káàkiri tàbá torí tó bá tún bà wá lẹ́rù a lè máa sẹ́ndì ẹ̀ ilé wọn rí ṣùgbọ́n ẹ gbọ́ voice mi for the first time. Àwa ọmọ ìbílẹ̀ Ìgbómìnà àwọn bàbá wa kan ni wọ́n kó ara wọn jọ tí wọ́n sara wọn jọ around 1950s bàbá tèmi wà nínú wọn o kódà wọ́n torí ti ilẹ̀ Gómìnà wọ́n ti lọ ẹ̀wọ̀n rí wọ́n ti tì wọ́n mọ́lé fọ́jọ́ mẹ́ta rí bí mi ò bá gbàgbé Awólọ́wọ̀ ló lọ béèlì wọn nígbà yẹn torí gbé Awólọ́wọ̀ ni wọ́n wà tí wọ́n ń jà fitafita wọ́n fi gbogbo ara jà tọ̀sán àtòru pé wọ́n fẹ́ gba ilẹ̀ Ìgbómìnà kúrò lábẹ́ Ìlọrin. Àwọn Fúlàní ti ń tra ìwà tipẹ́. Wọ́n ṣe dáa ìtàn sì kọ́ nípa tiwọn pé wọ́n ṣe dáadáa ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ láti orí àwọn èyí tẹ́ jẹ́ leaders wa ẹ̀yìn executive àtẹ̀yìntọ́ náà ṣẹ́jọ́ là fún ilẹ̀ Gómìnà wọ́n ti ń bàjẹ́ lójú ilẹ̀ kiri yẹn o Gómìnà ti ń bàjẹ́ lójú ilẹ̀ kiri yẹn especially ní Ìfẹ́lódò local government especially ní Ìlérè district ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tí Ọlọ́run fi síbẹ̀ lénìí ẹ̀yin lẹ́nu ní o Olódùmarè ló lọ́la gbogbo tẹ́ bá ṣe ìtàn kọ nípa tiyín tọjọ́ tí àwọn bandit àwọn kidnapper ti ń sọ̀rọ̀ bí agbọ́n for over 2 years wá rí kankan sí last solution kẹ́ ẹ lè ṣe lórí ẹ̀. Wọ́n fẹ̀mí àwọn èèyàn ta kite. Àfi meeting tí ò nítumọ̀ tí ò sún èso rere. Àwárí ọmọ Gómìnà kankan. Bẹ́ẹ̀ni meeting ni wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn meeting ni àìmọye meeting táwọn bá ti ṣe àwọn gọ́fúnà náà ṣé ní tí gbogbo ẹ̀ bá dàrú tán báyìí ní ìsìn ìgbà ilẹ̀ máa rí gbogbo àwọn gọ́fúnà south west ẹ̀ wá rí wọn wá péjọ wọn máa ya fọ́tò orí burúkú fọ́tò tó wálé ayé wọn wá yà wọn máa ya fọ́tò irọ́ ni wọ́n lọ jẹun bẹ́ẹ̀ wọ́n lọ pín owó ni wọ́n sọ pé àwọn ṣe meeting wọ́n á fi meeting wọ́n á fi tù wá lójú jẹ wọ́n á fi meeting wọ́n á fi tù wá lójú jẹ àwọn náà sọ pé wọ́n ti ń ṣe meeting àwọn rò bí pé bóyá wọ́n serious pẹ̀lú life wa ni àwọn rò bí pé bóyá inú wọn wà á bìbọ̀ ṣe ń pa wá ní irọ́ ni o lẹ́yìn meeting ọ̀hún kí ni irọ́ ló ń pa wọ́n kàn fi tọ́ wa jẹ ni meeting tó ń ṣe látijọ́ tó ti ń ṣe tó ti ń pa àwọn èèyàn tó ti ń ṣe meeting kí ni lájorí meeting tó ń ṣe kí ni gain meeting tó ń ṣe kí làbọ̀ wá bá meeting tó ń ṣe kí ni meeting tó ń ṣe kí ló yọrí sí kí ni result meeting tó ń ṣe irọ́ ló ń pa Ọlọ́run kò wá bí mi pé àwọn kò tí ì lajú wọn tí ì ríran wọn tí mọ̀ pé àwọn pípù yìí kà ní wọn nífẹ̀ẹ́ àwọn. tó lè dìde bá federal government gbé ìgbésẹ̀ kíákíá láti dẹ́kun sí wàhálà wọn yìí ẹsẹ̀ni tó lè sùn tó lè forí lé oṣù ká
ẹni tó ń loko ó ń lọ pẹ̀lú inú fún àyàfu láìsí ìfọ̀kànbalẹ̀ ẹni tó wà nílé gan tó bá ń lọ ń wẹ̀yìn wò ní nínú yàrá ẹgùn tó wọ yàrá tó lọ ká èlùbọ́ àwọn tó lọ ká aṣọ kẹ́ tó sá tiẹ̀ síta kó mọ́ sàfárà ẹni yẹn o ọ̀pọ̀ yìí tó ń sáré ẹ tó ń polówó politics káàkiri pé ẹ fẹ́ dìbò ẹ̀mí yín ò ní dìbò yẹn o orídìí àfi tẹ́ bá ṣe àtúnṣe orídìí olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti kó àwọn ọmọ yín kúrò nílé ẹ̀kún wọn lọ sí ìrìn àjò ẹ̀kún wọn lọ sí travel gbogbo ọmọ wọn wà bíbá wà nílùú ní ìyá ẹ láwọn mọ̀lẹ́bí ẹlẹ́gbẹ̀ẹ́ láàbúrò ilé ẹ̀sìn gbogbo tó ṣẹlẹ̀ wọ́n ra lépa sínú ìlú yìí ni àwọn olórí ẹ wá wo àtọjọ tí wọ́n ti wá kógun wá sí baba ńlá lọ́sàn gangan ní ilẹ̀ gómìnà ní ilẹ̀ káàárọ̀ ọ̀jíire kóòtù ọ̀jíire kan kó ogun wá káwọn àjèjì kógun wọ ilẹ̀ kóòtù ọ̀jíire lọ́sàn gangan kẹsì máa ya ika máa yẹ ọkọ kan sí láti jọ yìí ẹ dájú o. wọ́n dájú. ní air force ní nàìjíríà mọ́ àláwọn mílítì ní nàìjíríà mọ́ ẹlẹ́ẹ̀kọ́ àwọn sójà wá àwọn sójà ń káàkiri. ẹ̀mí èèyàn kan á bọ́ nínú ìlú yìí ẹ̀mí èèyàn kan á bọ́ nínú ìlú yìí bí last year ó ní gẹ̀ẹ́kan tíṣà ni ó kò ní school so ní ọwọ́ ìrọ̀lẹ́ ṣá ó ṣàrùn níbi area yẹn bí inú island náà ní ṣá mo ti gbàgbé area bí tó ń gbé so wá ń ṣe exercise òyìnbó ní irish ni ó ń ṣe exercise bí ìkan nínú àwọn ẹ má jẹ́ dárúkọ lù kì í ṣe bí ó dàbí pé bí African country kan ni bọ̀bọ̀ tó àtàkẹ́ lójú ọ̀nà so bí ọgá yẹn ó tẹ̀kọ́ tó bí ọmọ 27 years ní ṣá ó kàn ṣe exercise ní níbi ẹmọ ibi ibẹ̀ yẹn bí ibẹ̀ yẹn dá ṣá ibi tó ti ṣe exercise yẹn bí ìkan nínú àwọn Africa kan bó ṣe àtàkẹ́ lójú ọ̀nà nìyẹn ó fẹ́ bá sùn tipátipá so ọgá yẹn wá jẹ́ ẹnìkan tó yẹ pé òun náà ó ń kọ́ ẹ̀ṣẹ̀ ó ń kọ́ bọ́ ṣe kẹ́yìn ó defender rẹ̀ tó jẹ́ pé ó bá bọ̀bọ̀ yẹn jà ọba yẹn ò rí ọkàn ṣe fún o ó bá bọ̀bọ̀ yẹn jà tó yẹ pé ó ṣe bọ̀bọ̀ yẹn léṣe ọba yẹn náà ṣe léṣe gan ṣé kẹ́yìn kú ṣá kẹ́yìn ò kú but ó ràbúrò kú so ó ṣe bọ̀bọ̀ yẹn léṣe gan so bí ó rà pé kẹ́yìn kú bẹ́ẹ̀ ni lady yẹn kú yes so bí bọ̀bọ̀ yẹn ṣe wá rí pé lady yẹn kú kò ṣe ọkọ̀ ó wá sá lọ ó wá sá kúrò nínú state tó wà ó sá lọ sí state mi torí ìlú tó lófin nìyẹn àwọn ọlọ́pàá ti débẹ̀ ambulance ti débẹ̀ wọ́n ti débẹ̀ wọ́n ti ń ṣe investigation wọ́n ti fẹ́ mọ oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti ń wo gbogbo ọwọ́ tó tẹ gẹ́ẹ̀yẹn wọ́n máa mú bọ̀bọ̀ ẹ̀ báyìí náà wọ́n máa mú òun bí ọba yẹn ṣe sá lọ sí state mi nìyẹn torí gẹ́ẹ̀yẹn náà ṣe é léṣe gan so bí ọba yẹn ṣe sá lọ sí state mi nìyẹn state mi tó wá sá lọ bọ̀bọ̀ yìí ò mọ̀ pé wọ́n ti announce nínú rédíò wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nílùú báyìí ìlú nìyẹn wípé nǹkan báyìí ó kèbí ní ìṣẹ́jẹ́ kí n sọ pé bí aká ní kíní yẹn ṣẹlẹ̀ níbi Lagos State tí bọ̀bọ̀ yẹn fẹ́ tó kíní yẹn ṣẹlẹ̀ níbi Lagos State bọ́ọ̀ yẹn wá fẹ́ sá lọ ó ti mọ̀ pé tóun bá bí gà yẹn ṣe léṣe ibẹ̀ yẹn dìbò gan bọ̀bọ̀ yẹn bleed so ó wá sá lọ kádó wá sá lọ sí bí Ògùn State ṣe understand so ìgbà táwọn ọlọ́pàá ti débẹ̀ tó ti sọ nínú news pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní Lagos State nǹkan kan bá ṣàwò ẹ pé àwọn dókítà Ògùn State tó wá sá lọ yẹn náà wọ́n ti mọ̀ bí bọ̀bọ̀ yẹn ṣe wá dé Ògùn State báyìí ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ó rí pé kọ́ọ̀tì yẹn ó ti dìpù jù pé kí ló ń ṣe wá ní òun ṣubú látòrí stairs ni òun ṣe kinní kan ogun àwọn doctors yẹn ń wojú ara wọn so wọ́n ṣàrí pé no nǹkan tó ṣe bọ́ yìí pé no eléyìí ò ṣe pé bóyá ó ṣubú nǹkan kan ṣá so wọ́n ti dọ́gbọ́n lọ pé ọlọ́pàá àwọn ọlọ́pàá ti ń bọ̀ so wọ́n bá rán wọ́n treat ẹ wọ́n òyìnbó tó òyìnbó bá máa pààyàn tí òyìnbó bá máa pààyàn kú ọmọ ọba yín rẹ́rìn ni ọtún máa fún yín ní cup of tea mu ni bí wọ́n cup of tea nígbà ọmọ ọba yín rẹ́rìn ni tọ́ba máa fẹ́ pa yín kú nìyẹn wọ́n ti ń ba rẹ́rìn wọ́n ti stitch gbogbo wound ara ẹ̀ yẹn wọ́n ti ṣe everything báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn tọ́lọ́pàá dé báyìí wọ́n mú bọ̀bọ̀ yẹn Lagos State ló ti dáràn o ó wá lọ ó drive rẹ̀ ó lọ sí Ogun State tó fẹ́ lọ treat rẹ̀ wọ́n mú padà jẹ́wọ́ wọ́n ti mọ̀ ní tọ́lọ́ ṣe fingerprint gbogbo ọwọ́ tó tẹ gẹ́ẹ̀yẹn lára ẹ̀ mọ̀ bọ́ ṣe ń jà bọ́ wọ́n ṣe fingerprint wọ́n rí irun ẹ̀gbọ́n tó já sílẹ̀ wọ́n rí ipò òun ní ìlú nìyẹn ṣé wàá rí ìgbà tó wá máa fi dijọ́ kejì tí máa débi iṣẹ́ báyìí tẹ bá rí gbogbo àwọn ará ibi iṣẹ́ báyìí ẹ bá rí gbogbo ṣe ń pọ̀ jìnnìjìnnì torí ẹ̀mí kan tó bọ́ nìyẹn o ẹ̀mí kan tó bọ́ ni bí gbogbo ṣe ń pọ̀ jìnnìjìnnì mi ò tiẹ̀ gbọ́ kí ló kàn mí bí gbogbo ṣe ń pọ̀ jìnnìjìnnì gbogbo ibi tẹ bá dé báyìí tẹ bá wà ní mọ́tò gan gbogbo wọn máa sọ̀rọ̀ nípa gẹ́yẹn ni ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀mí kan nìyẹn o tó bọ́ nìyẹn o kámẹ́rì tí wàá sọ pé àìmọye ẹ̀mí tí bàbá Tinubu kò sí bó ṣe lè pààyàn kó sọ pé ó pààyàn ní Ròmí o ó pààyàn ní Benue o ó pààyàn níbì kan o bàbá Tinubu ó máa sọ pé ó kọ̀ndẹ́mù kílìn gbèsè ayé ẹ̀ ni kò dẹ̀ ní find solution sí kílìn yẹn ó máa kọ̀ndẹ́mù ni
kọ́tẹ́ máa fi mọ̀ pé ẹ̀mí yóò jọ wọ́n lójú nìyẹn ẹ̀mí yìí kò jọ wọ́n lójú. káàkiri ìgboro wọ́n ń gbó títì wọ́n ń gbowó káàkiri bẹ́ẹ̀ ni ẹ kọ̀ǹfàmù ẹ̀ wọ́n ń gbó lọ́wọ́ àwọn èèyàn ni àwọn àmì ẹnì kan rẹ̀ wọ́n lẹ́kún tó ń pa wọ́n lẹ́kún àwọn àmì nìyẹn o. èyí tí ò bá dó láti fún ọdún wọn á nà ànàjá létí bẹ́ẹ̀ ni àwọn sójà. ẹtí tó gbọ́ ti Bánkọ́lé mọ́júmọ́ yìí tó ṣẹlẹ̀ mọ́ ní Bánkọ́lé wọ́n tó pa ọlọ́dẹ Bánkọ́lé o wọ́n ti pa. bọ́ ṣe pa Jagun náà nù o. ọkàn pa wọ́n pakópa ni. wọ́n tó wọ Òrékè Òkè láàárọ̀ yìí ẹ wo iye ìlú táwọn bandits ti wá tú ní ọ̀ndà ìgbómìnà ní ọ̀ndà government lọ́ndà local government lọ́ndà Ìfẹ́lódùn local government lọ́ndà Ìlérè district tòkè ọdẹ side gbèrè wọn tú Ọlọ́gọ̀mọ̀ gbèrè wọn tú Gànmọ́ Àlérì gbèrè bí àwàdà wọn tú Alábẹ́ Aláwọ̀n wọn tú Bùdódòwú wọn lé àwọn èèyàn sábà bá ńlá Òrékè Òkè gbó the same thing wọn ti tún wọ Bánkọ́lé wọn fẹ́ tú Bánkọ́lé lẹ́yìn náà wọn tún wá fẹ́ tú Òrékè Òkè wọn fẹ́ tú wọn mọ́júmọ́ yìí Òrékè Mábù torí tó lè mú kán gbé kábíyèsí kán gbé ọmọ kábíyèsí kán gbé ìyàwó ẹ̀gbọ́n kábíyèsí kí ló kù mọ́ nílùú tí wọ́n bá ti wá rí bẹ̀yẹn tú wọ́n wà máa proceed ẹ̀ sì lajú kalẹ̀ ẹ̀ mọ̀ kágbádáwọ̀ káàkiri àmọ́ láwọn èèyàn níwájú ìkànnì wọn. wájú o so bọ́n ṣe wá tú local government káàkiri ní ilẹ̀ Haúsá ní Kwara báyìí nísìnyí ìgbómìnà náà ti fẹ́ bẹ̀rẹ̀ àbí wá sì dákẹ́ a sì ń gbòó látijọ́ yìí. ìkànnì wọn. iṣẹ́ àmàlù kọ̀ọ̀kan tẹ́ ẹ wà ní ọ̀ndà ìgbómìnà àtẹ̀yìn kánsẹ́lọ̀ tẹ́ ẹ wà ń bẹ̀ tó fi dérí àyàn ọ̀nàrẹ́bù dérí ẹ̀yìn sínétọ̀ ẹ wá rí kankan tẹ́ ẹ lè ṣe sí ẹ sì dágunlá ẹ ń wo gbogbo aníran báyìí Ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yín o ó yẹ kẹ́ ẹ wá àtúnṣe ṣe sí ọ̀rọ̀ yìí kíákíá kó tó di pé yóò pẹ́ jù bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ gbé dàbò ẹ má lẹ fẹ́ polongo ìbò wá sí gbogbo ọ̀nà bíbà yìí ẹ ti ẹ̀yọ orúkọ Ìfẹ́lódùn kò náà tí ó dìbò ẹ̀ sọ́sálẹ̀ ẹ̀yọ orúkọ ẹ̀yọ ìgbómìnà kò mẹ́ tí ó bá jẹ́ bí èso ṣe yín torí inú ń bí gbogbo àwọn ọ̀dọ́ inú ń bí wa o ẹ ti mú wa bínú púpọ̀ jù ìfẹ́ ìlú tá a ní orí ètò gbogbo àmọ́ ti gbèrè ara àfi polongo síta báyìí torí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ń gbọ́ lójoojúmọ́ ẹ ń rí ó ti kúrò ní wọ́n ní ẹ tètè wá wọ̀rọ̀ kọ̀sàdá. èmi yóò jẹ́ nǹkan kan lójú wọn ni wọn ò ka yín kùn. tètè bá lè ṣe sí ọ̀rọ̀ yìí gbogbo alamọ bíi táwọn kìíní wà lálẹ́ ọ̀rọ̀ náà. ọmọ. láàrin baba ńlá sí Kogi state. ọmọ wọn ti pa wọn tán. ìjòkó ń bẹ ti pẹ́ níbẹ̀ ni pé ìjọba ọmọ kan wà ń bẹ ni. ìbáwọn lọ kó bọ̀. dókítà tó wá ń kó oúnjẹ fún wọn kó bọ̀ fún wọn. sí gọ́ọ̀mẹ̀ntì à ní àwọn air force à láwọn intelligence Nàìjíríà tó lè dá lè mọ ẹ̀kọ́ta ẹ̀yọ́ lè mọ bó ṣe jẹ́ ni. síbẹ̀ yàn àwọn olóṣèlú ẹ̀yìn olóṣèlú náà lè ṣiṣẹ́ gbogbo. It's unfair o. Very very unfair. Sunday Igboho ló ń lé mú káàkiri àwọn olórí burúkú ọmọ bí tán wà. ẹ lọ́wọ́ bàbá mi ẹ ní dáhùn lágbára Ọlọ́run Bánkọ́lé tí mo gbọ́ yẹ ló jẹ́ kí n dá sí pẹ̀lú ẹni tí ẹni sọ pé wọ́n ti kọ́kọ́ pa ẹ rí mọ̀ pé àwọn akọni tó wà níbẹ̀ yẹ ni wọ́n fọgbọ́n mú kúrò ńlẹ̀ ẹ rí mọ̀ pé àwọn èèyàn mú kúrò ńlẹ̀ ẹ jẹ́ kí àwa Yorùbá ká fi ọpọlọ ṣe sójà tó wà níbẹ̀ sí àwọn Yorùbá ní sójà tó wà níbẹ̀ tí Yorùbá lò lórí sójà tó wà níbẹ̀ àbí Fúlàní ẹ ló kọ́kọ́ lọ síwádìí nípa ìyẹ̀kẹ́ tó lè sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ ṣèwádìí pé ṣé Fúlàní ni àwọn sójà tí wọ́n kó wá bẹ̀ tí wọ́n ti jọ mọ́ra wọn tí wọ́n dẹ̀ ní mẹ́ni kankan tí wọ́n dẹ̀ ní dí wọn lọ́wọ́ tó bá sùkùn tó máa fẹ́ ṣiṣẹ́ wọn ẹ lè rí sójà ń bẹ̀ ẹ kọ́kọ́ lọ ṣèwádìí gbogbo ìyẹ̀wò ṣé Yorùbá wà ní àwọn sójà yẹn ṣé Yorùbá tó wà ń bẹ̀ àti Ìgbò tó wà ń bẹ̀ sí ọ̀gá ni wọ́n jẹ́ ń bẹ̀ èyí tó jẹ́ pé Haúsá tó jẹ́ Fúlàní tó jẹ́ Haúsá tó wà ń bẹ̀ ọ̀ndà tó bá wà ẹni tó bá fún wọn ni àṣẹ tó bá pa fún wọn ni so ẹ mọ òun lè já mọ̀ dá wa Yorùbá ní ká múra káwọn kọ̀ọ̀kan tó ń jáde sí wọn yẹ kán ti lọ dúró kán bá wọn àgbààgbà kán dilẹ̀ Yorùbá mú ní stéètì míì kán bá wọn ṣe mítìn kán mọ ọgbọ́n tán lè lò
káwọn tó ń jẹ́ ọlọ́dẹ bẹ̀rẹ̀ kán tiẹ̀ kọ́kọ́ fi agbègbè yẹn lẹ́nà fún ẹ̀mí wọn kán wá lọ báwọn àgbààgbà Yorùbá kán ṣe mítìn ọ̀nà tán bá lè gbé gbà tán lè fi kápá àwọn ẹni yìí òun ni kí wọ́n sàn o kó má sọ pé àwọn lágbà àwọn lọ sùn tí wọ́n o àwọn ń sùn sí ibi tí wọ́n ti mọ rí àwọn palẹ̀ ọkọ̀ kan odidi olóòdẹ sáníyàn ní olóògùn tó làwọn wá ní kò ní nǹkan tó àwọn Fúlàní ló ń ṣe wọn ló ń ṣiṣẹ́ yẹ o àwọn Fúlàní tó lẹ́gbẹ̀ẹ́sẹ̀ yìí fún àwọn tí ẹ mú àwọn yẹn gangan kọ́ ni wọ́n gba kọ́ńtíráàtì yẹn àwọn tó ń gba kọ́ńtíráàtì yẹn ẹ lè rí wọn mú níbi tó pẹ́ fi rí àṣírí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn yẹn náà mọ àwọn tó gbéṣẹ́ fún wọn wọ́n kó wọn wá ní tó ti yẹ báyẹn àwọn tí wọ́n gbaṣẹ́ kẹ tó lè rí àwọn yẹn mú àpẹ ọmọ àpẹ báwo ni àwọn yẹn tó sọ ọyá ẹ máa bọ̀ ẹ mọ̀ àwọn yẹn báyìí àwọn politician yìí ni lẹ́ẹ̀kan máa mọ̀ àwọn ló gbéṣẹ́ fún wọn ṣùgbọ́n àwọn tó rán wọn níṣẹ́ gangan ó dìgbà tẹ́ bá tó mú nínú àwọn àgbààgbà tí wọ́n gba iṣẹ́ yẹn kẹ́ tó lè rí àṣírí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn Fúlàní ni o wọ́n fẹ́ fọgbọ́n gba Ìlọrin mọ́ Yorùbá lọ pátápátá láti lé Yorùbá sún sẹ́yìn lé wọn sí Ìlọrin lé wọn sí Ògbómọ̀ṣọ́ lé wọn sí Ìbàràpá Méjèèjì lé wọn sí ibi tí wọ́n jọ pààlà ní Abẹ́òkúta yìí kán lé wọn sí gbogbo ibẹ̀ kán lè gba ìlú ni wọ́n ṣe o Fúlàní àwa donate Ìlọrin ọwọ́ pọ̀nà tá a fẹ́ gbà tá a fẹ́ fi wọnú Ìlọrin láti claim ẹ̀ báwa la ní ọlọ́run àbọ̀ wá sí. ẹ̀dẹ̀ sí sọ pé iná gbàgbà. wọ́n rí akíkanjú mo kí gbogbo lé o mo kẹ́ ẹ̀ bàbá wa mo kẹ́ ẹ̀ ọmọ wa pé àkùṣe ìlú àkùṣe takuntakun lẹ́gbọ̀n ló tó ti wá sílẹ̀ ìyá mo kí yín o ọ̀bẹ̀dùnmọ̀lẹ́ adé gbà wá sílẹ̀ o ó dàbí pé kíní ti kọjá bá a ṣe ń rò ó gẹ́gẹ́ bí mi ṣe ń gbọ́ báyìí nísìnyí ó dàbí pé àwọn ìjọba àwọn ni wọ́n fi kíní yẹn fi ń ṣèkà fún wa ní o nípò náà so wọ́n fẹ́ kí àwọn Fúlàní kan gba Ìlọrin kan gba gbogbo Ìgbónà papọ̀ kan gba papọ̀ mọ́ Ìlọrin tó fẹ́ ṣe nìyẹn o wọ́n fẹ́ kí àwọn Fúlàní gbàbẹ̀ tó fẹ́ ṣe nìyẹn so that kí wọ́n lè rí agbára lò láti lè wọ ilẹ̀ Yorùbá kan tí wọ́n fẹ́ ṣe nìyẹn o so bàbá Tinubu ò dẹ̀ lè sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí tó bá yẹ wọlé 2027 nǹkan tẹ́yọ̀ fi just agreement ni. kò lè sọ̀rọ̀. ṣé ti yé gbogbo ilé ẹ̀dá kan ìgbà wa mẹ́jẹ kí á dé kíplà wọn ṣe lórí wa o ẹ̀dá kan gbogbo ilé ọ̀bẹ ìdùmọ̀dé adúró ti wá o gbogbo tó bá yẹ ká ṣe lórí ẹ̀dá kan ìbá gbégbé lórí ẹ̀ gbogbo ilé ẹ̀dá kan o àfẹ gbogbo ẹ̀yàn àgbàgbà nínú ilé Olódùmarè ló tí wá kò ní fi wá sílẹ̀ o wọ́n ti ń pàwọn èèyàn púpọ̀ jù wọ́n ti ń gba gbogbo òdùmọ̀ wọn lọ́wọ́ ìlú ti lọ bí méjì àbíkan náà ti gbà báyìí sí mẹ́sàn-án ẹ̀dá kan ìrànwọ́ lọ́wọ́ torí Ọlọ́run gbogbo ilé o gbogbo wọn lọ ẹ̀dá kan mo bẹ̀bẹ̀ ni ẹ̀dá kan ẹ̀wò wá sí rẹ̀ gbogbo àwọn lọ́ba gbogbo ẹ̀nà lọ́ba lẹ̀ gbóná ọmọ ẹgbẹ́ni wọn tọrọ ẹ̀dá kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bẹ̀bẹ̀ o ẹ̀dá kan gbogbo wọn náà pariwo pé ká gbà wọ́n lẹ̀ o ó bẹ̀rẹ̀ láti Ìsànlú Ògùn Àrán Òkè Onígbín Ìdárá Ìsìn gbogbo àwọn ìlú tó Òyì gbogbo wọn pátá Òkè Òyì ẹ̀dá kan Ìwó Sàbàjà Odò Ọ̀rẹ́ gbogbo wọn pátá ẹ̀dákun gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọlọ́ba tí ń bẹ̀rẹ̀ gbogbo ọlọ́sìn ń pariwo ẹ̀dákun ẹ má jẹ́ kí wàhálà ẹ kọjá mẹ́jọ kọjá bẹ́ẹ̀ o má jẹ́ kó lágbàdo báyìí ẹ̀dákun ẹ̀gbà wá o títí dé Gbàjà ẹ̀dákun lẹ́gbọ̀n ló dúró tí wá kò ní fi wá sílẹ̀ gbogbo àwọn ọba gbogbo náà ti pẹ́nu kò ẹ̀dákun lẹ́gbọ̀n ló dúró tí wá kò ní fi wá sílẹ̀ o. ó ní èèyàn mi kan tí mo pe aago ẹ̀ lé ní pé tọ̀ pé bóun ni ilé ṣe rí ó ní kò ṣe sọ ó láwọn lọ́ba gan-an pé àwọn ọmọ tí wọ́n yí àti láti ráàlì dájú ní pẹ́lú ọlọ́ ipá ìjọba gan rẹ́dí láti ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ o. lẹ́gbẹ̀ẹ́ ló dúró tí wàá kó ní fíwá sílẹ̀ orúkọ tó yí padà láì dáadáa láì kó dòwú láti lu Kwara State ní gómìnà land kí gbogbo lé o. ẹ̀yin báńdíìtì àwọn ọba a-class yẹn tẹ́lẹ̀ mi fẹ́ kẹ́ lọ gbé wọn ẹ mọ̀ wọn kò dìgbà tí bá dárúkọ wọn àwọn ọba tó jẹ́ pé wọ́n rí nígbà tí bàbá Buhari bàbá màálù tó jẹ́ pé inú iná àpáàdì àwọn àpáàdì ló wà bó ṣe wà yẹn nígbà tó lè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó lé wọn kúrò ní Nàìjíríà táwọn ọba ò sọ nǹkan kan àwọn ọba ló yẹ kẹ́ lọ gbé Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ó kí gbogbo lé Ọlọ́run wà pẹ̀lú wa ẹ wọlé ìsọ Ọlọ́run tó nípọn láìpẹ́ yìí ní information kan rí tiwa níbi tá a wà
ẹ dákun torí tọlọ́run irọ́ ni òótọ́ ni ó ti ń tó bí ọ̀nà mẹ́ta mẹ́rin tí mo ń gbọ́ sí lẹ́yìn kí n sẹ́ndì voice note yìí sórí platform a gbọ́ pé wọ́n láwọn kidnapper ti kọ̀wé sí àmọ́yọ̀ tọ Ọlọ́run nìkan lóye torí gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́tún tí ń ṣẹlẹ̀ ló sì láàrí wọ́n ti mú wọn wọ́n sì ti ń sàwọn èèyàn lófò Ọlọ́run ò ní ṣe wá lófò kí n kálukú mọ bí ó ṣe máa rìn o àtàlẹ́ ni àtìdájí ni àti gbogbo ẹni o kí n kálukú mọ bí ó ṣe máa rìn o Ọlọ́run máa fi sọ ẹ̀ sọ wa ẹ dákun torí Ọlọ́run mo sì tún fẹ́ pè wá sákìyèsí bàbá wà ń lù àìdá ọ̀sán àìdá alẹ́ àtẹnitá ìdá bá ti rí stranger ẹ jẹ́ ká challenge wọn ìchallenge wọn wá ó mú làákà ìdání dáadáa ká sì pa àwọn security ò sì tún lè dá kinní yìí ṣe fúnra wọn tá a bá ti ń rí kinní yìí bàbá tiẹ̀ wá padà pè wọ́n lórí pé tracy tá à ń rírè ká tó challenge wọn àjọ fọwọ́ wẹwọ́ ni ẹ dákun tó lọ Ọlọ́run a ní dẹni tán ń gbé o wọn ò ní gbé wa wọn ò ní gbọ́mọ wa o wọn ò ní gbẹ́bí wa wọn ò ní gbára wa o a ní sọnù o ó dà o. Bro, how you dey? Yeah, so, thank you for your concern. I really love this group. And I think the aim of this group ni pé ká sọ solution sí sóòótọ́ ni. Yeah, ìṣòro tó wà nílẹ̀ ó ti ní agbára. Tó bá yẹ pé ojú tèmi fi ń wò ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń wò ni. Ó yẹ káwọn èèyàn kan ti bọ́ sí tí kan ti máa sunkún. Because one of the aim ìdí pàtàkì táwọn pípín fi ń ṣe nǹkan tó ń ṣe ni pé wọ́n fẹ́ gba gbogbo àyíká àti àyíká. wọ́n fẹ́ gba Kwara yẹn ni wọ́n fẹ́ gba Kwara yẹn ni. tí wọ́n bá ti sọ gbogbo ilẹ̀ gbóná yẹn di àwòrò tán ibẹ̀ làwọn gangan máa gbé ilẹ̀ yẹn máa wá di ilẹ̀ ẹ̀rù fún anybody láti wọ̀ ibẹ̀ náà máa ti máa ṣe ìjọba wọn wọ́n á wá láti ibẹ̀ wọ́n á strike ìlú tó bá fẹ́ lọ wọ́n lè lọ láti ibẹ̀ lọ sí lọ́rọ̀gùn in fact they can go far as Iléṣà Ifẹ̀ wọ́n á strike ẹ̀ wọ́n á padà lálẹ́ gbogbo àwọn òró yẹn òmàrán yẹn wọ́n máa strike ẹ̀ ṣe wọ́n máa wọlé wọ́n máa jáde even pààtì Ìlọrin wọ́n máa wọlé débẹ̀ wọ́n á wọlé wọ́n á jáde wọ́n á wọlé wọ́n á jáde ibẹ̀ yẹn náà fẹ́ sọ the head office mọ́ náà gbogbo àwọn tó wà gbogbo àwọn tí mo mention yìí wọ́n rẹ́rìn-ín sí mo wà pẹ̀lú àwọn èèyàn lọ́sìn ọkàn mi wúwo I was like what is happening in our land àwọn ìpọ́n kan sọ̀rọ̀ bíi pé mo mọ̀ pé let me tell you tó bá yá tán they will be striking church wọ́n á wọlé wọ́n á jáde they are not coming from far wọ́n máa sọ inú igbó yẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n á sọ di àdẹ́tẹ̀ wọn tí wọ́n máa jáde tí wọ́n máa ṣeré so I think this is the right time láti máa ronú pé kí la fẹ́ ṣe kò ṣe pé ká máa give information nìkan yes we must thinking of what is the way out we have the way out a ní ọ̀nà àbáyọ lọ́wọ́ wa it's too early to be talking ẹ ṣáàjẹ kájọ máa wọ̀ but kò sí anybody lókè àbí bíbí kan tó bọ̀ wá help wa kò ní pẹ́ kan gbogbo wa táwa sì ń sọ̀rọ̀ sí wọn ò ní gbàgbà tá à ń sọ gbọ́ but we have the way out. ó ní kò ní pẹ́ kan gbogbo àwọn ohun tó ti kàn yìí makọmakọ lóye ń kàn ní oyè tó kan aráàwò ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ̀ ó ní kò ní pẹ́ ó ti kàn yín ó ti kàn wọ́n ní lọ́yọ̀ọ́ state ó ti kàn wọ́n ní Kwara ó ti kàn wọ́n lógùn state ó ti kàn wọ́n ní Lagos state ó ti kàn gbogbo yín pátápátá ẹ̀ẹ̀kan náà báyìí wọ́n ń retí aago ni kí gbogbo ọkọ̀ strike lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni àti pé ṣèlú nìyẹn nígbà tí olórí àwọn DSS ṣé DSS ni ọ̀gá àwọn DSS nàbí èwo tiẹ̀ ní ṣá ọ̀gá àwọn DSS náà ni tó ti ń sọ fún wa Àjàyí Olútóyọ̀sí àbíkí lórúkọ ẹ̀mú ti gbàgbé nígbà tó ti ń sọ fún wa wípé òun ò lè ihun tó di ìlú mú security ló di ìlú mú tó bá sọ pé ìlú security ló di ìlú mú bẹ́ẹ̀ ni ìlú tí ò bá sí security ìlú yẹn ń ṣe ìlú wàláì torí pé wọ́n ń fi ẹ̀mí ẹ̀yin citizen tẹ́ wà bẹ́ẹ̀ wọ́n ń fi ẹ̀mí yín wọ́n fi ń gbá géèmù ẹ̀mí yóò jẹ́ kankan lójú wọn ò rí titi yín rò wọn ò ráyè titi yín tẹ́ bá máa kú kẹ́ kú ni bẹ́ẹ̀ ni mi wàá mọ nǹkan tẹ́ ṣe sọ pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́ nígbà tí ọ̀gá àwọn DSS ti sọ fún yín wípé àwọn ò lè ṣọ́ yín mọ́ o wọ́n náà ti tóbi jù pé àwọn ò dẹ̀ ní àwọn instrument táwọn lè fi ṣọ́ gbogbo yín o wípé kó ní kálukú kó máa ṣọ́ ara ẹ̀ o wàláì mi ní parọ́ fún yín tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí bí wọ́n ṣe wà nínú ilé báyìí ní ìsinsìnyí máa pè 999 ní tí n bá pè kó tó 20 minutes wọ́n ti dẹnu ọ̀nà mi
20 minutes wọ́n ti dé ẹnu ọ̀nà mi bẹ́ẹ̀ ni ìlú tó ń work nìyẹn wọ́n sọ fún yín pé kẹ́ máa ṣọ́ ara yín kí wá ló fẹ́ fi wúlò fún yín níná kò síṣẹ́ títí ò da ọ̀nà ò da kò sómi wọn gbẹ́bẹ́ wò fún yín kò sówó kò síṣẹ́ ìlú kò sí security kí wọ́n ló fẹ́ fi wúlò fún yín ẹ kàn wà bí aláìsí ní nàìjíríà ni ẹ dẹ̀ ṣe ẹ̀yin olórí púpọ̀ ọmọ àlè kan dẹ̀ ṣe pariwo wọ́n nàìjíríà bàbá Tinubu ló lè ṣe ẹ jẹ́ kó lọ sí second time ṣé bàbá Tinubu ráyè títí yín ni bàbá yóò ráyè títí yín bàbá Tinubu mọ̀ pé òun ló lè rí ṣe ó mọ̀ pé àwọn struggle bẹ́ẹ̀ yẹn ni bàbá Tinubu kàn struggle bẹ́ẹ̀ yẹn ló mọ̀ pé àwọn ò lè ṣe ó kàn ń tì lọ náà ni wọn ò lè rí ṣe àwọn kàbó ò ní jẹ́ kó rí ṣe àwọn British ò ní jẹ́ kó rí ṣe àwọn Fúlàní ò ní jẹ́ kó rí ṣe bàbá Tinubu kọ́ ló ń rúùlù bẹ́ẹ̀ ni bàbá Tinubu ò lè rí ṣe ṣé àròbí nàìjíríà kò sí tó dà. Bro, how you dey? Yeah, so, thank you for your concern. I really love this group. And I think the aim of this group may be a solution. Ìṣòro ta ni. Ìṣòro tó wà lẹ̀ ó ti ní agbára. Tó bá yẹ pé ojú tèmi fi ń wò ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń wò ni. Ó yẹ káwọn èèyàn kan ti bọ́ sí kan ti máa sunkún. Because one of the aim ìdí pàtàkì táwọn pípì fi ṣe nǹkan tó ń ṣe ni pé wọ́n fẹ́ gba gbogbo àyíká àti àyídáyé ní. Onítọ̀ wa gbogbo ẹ̀yin warriors wa mo kí ìyá mi màmá mi kúrò àdúgbò ọ̀pẹ mo kí gbogbo ẹ̀yin àgbààgbà mo kí yín o láti ọlọ́run gbàkílẹ̀ yorùbá bá dúró àdúgbò ẹ̀dùnkọ̀ wa tì ẹ dákun ẹ gbà wá sọ́lẹ̀ lórí ọ̀rọ̀ Kwara State ẹ dákun ọ̀rọ̀ ẹ ti kọjá bá ṣe ń ro wọn ti ń pa àwọn èèyàn púpọ̀ ju wọn náà ti gba bí ìlú bí mẹ́sàn-án láti lé jáde lé ní sẹ́yìn kò sí ẹ̀kan nínú ìgbìmọ̀ ẹ dákun ẹ gbà wá sọ́lẹ̀ ẹ dákun Olódùmarè ló dúró ti wá o àti láti yọrí ẹ dákun bàbá mi olóyè Sunday Igboho ẹ dákun ẹ bá wọn ṣètò lórí kíní ẹ dákun. lè kó olóyè Sunday Igboho wọn ò tí ì gbé wọn tẹ̀dí kó lórí olóyè Sunday Igboho àwa fún ara wa ní Igboho àwa la máa gbára wa sílẹ̀ ṣíṣe Sunday Igboho náà ṣe pé mo bá Gani Adams ni ẹ pé bá Gani Adams ṣé báwo ni jagunjagun lẹ Yorùbá àwọn olórí ogun náà ẹ pé bá Gani Adams olóyè Sunday Igboho nìkan ló máa ṣe ni ibi mélòó nìkan olóyè Sunday Igboho fẹ́ lọ wọn ò tí ì gbé wọn tẹ̀dí kó lórí olóyè Sunday Igboho ẹ pé bá Gani Adams àbí àwọn kí ló ń pè kí ló ń korúkọ àwọn tẹ̀sí gbàgbé àwọn pípú tó wà ní anyway ẹ pé bá Gani Adams. ìmọ̀lẹ́ gbòó ti wá kò ní fi ń sílẹ̀ o ti kọjá bá a ṣe ń ro o wọ́n ti ń pa àwọn èèyàn púpọ̀ jù ẹ dákun kí ló ìmọ̀lẹ́ gbòó ti wá bí mo ṣe ń gbọ́rọ̀ ẹ lé ní ìgbà pé àwọn ìjọba náà mọ̀ fi kíní yẹn ṣèkà fáwọn agbóhùnà wọ́n fẹ́ kí àwọn Fúlàní gba gbogbo gbóhùnà pátá kí lọ nígbà ìgbóhùnà ni o tó dàtí á lè yí sí fún wọn láti gba gbogbo ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ní gbóhùnà àìṣe Fúlàní o àìṣe lọrin o ìgbóhùnà ni wá o àìṣe Fúlàní o ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó bí àwọn agbóhùn ni wọ́n kọ́ la o ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n pa wá o ẹ dákun ẹ má jẹ́ wọ́n pa wá ẹ dákun alẹ́bílé alọ́mọlé ẹ dákun Elédùmarè ló ti wá kò ní fi wá sílẹ̀ o gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbégbà ẹ̀yin àgbàgbà ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ gbà wá sọ́ọ́lẹ̀ ẹ dákun ó ti ń kọjá bá a ṣe ń ro o ẹ dákun Elédùmarè dúró ti ẹ bá gbé gbèsè lórí ẹ̀ka fẹ́ ẹ dákun Elédùmarè dúró ti wá ẹ̀yin bàbá wa ẹ dákun lẹ́nu kankan tá a lè pè tá a bá kàtún náà bàbá ń tara wá jẹ lókun lẹ́yìn Ìgbòho nílẹ̀ Yorùbá kò sí èèyàn kankan mímọ́ àti gbogbo ẹ̀yin tẹ̀lé lókun tẹ̀jẹ́ bàbá wa ẹ̀yin màmá wa tẹ̀lé ó tán gbogbo àwọn èèyàn tó kù wọ́n ń gbìyànjú ni àfi tí gbogbo wa Yorùbá tá a bá kó ẹnu pọ̀ tá a bá pẹnu pọ̀ kí mọ̀ràn wa bá ṣe kan náà tá a nídìí lásìkò tá a wà kí mọ̀ràn wa ṣe kan náà gbogbo ẹ̀yin jagunjagun ẹ̀yin ọdẹ ẹ̀yin gbogbo ẹ̀yin wọ́lọ̀ káàkiri ẹ jẹ́ gbogbo aparapọ̀ sọ́dọ̀ Ìgbòho ká dúró pẹ̀lú inú kan pẹ̀lú ẹ̀ n tó lè yọ wá nínú wàhálà tí ń bẹ́ẹ̀ lẹ̀ Nàìjíríà Yorùbá lásìkò tá a wáyé rèé o mo bẹ̀bẹ̀ ní gbogbo lé mo bẹ̀ bàbá mi ẹ̀yàn mi ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ dákun ẹ bá gbégbésẹ̀ lórí ẹ kíákíá ẹ dákun ọ̀pẹ̀ ìbọ̀rẹ̀ adóòtú wa kò ní fi wá sílẹ̀ o a sì láti yọrí kàtẹ́lẹ̀ Yorùbá bá dúró àníwára wa tì mo nípa kópa wa àtọmọ àtayá gbogbo ibi tá a bá wà Olódùmarè ló dáàbò bò wá o mo kí gbogbo olórúkọ tèmi yí padà láti dáadáa láti kódò láti ìlú Kwara State ní gómìnà land mo kí gbogbo olóò gbogbo àwọn lọ́ba lẹ́gbọ́nà mo gbẹnu wọn sọ̀rọ̀ o ẹ dákun ẹ gbà wá o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí ó jẹ́ àwọn èèyàn tí ó súnmọ́ mi mo ti bá àwọn míín náà sọ̀rọ̀ lórí ẹ̀ tó tún pé àwọn èèyàn náà nílé wọn ní kò síbi táwọn bá fẹ́ gbà lọ àwọn bá ti pe mítìn wọ́n ti pe àwọn gómìnà wọ́n ti sọ gbẹ pé wọn ò rí kankan ṣe sí i gba àwọn kankan mọ̀ táwọn lè yà sí ẹ dákun ẹ gbà wá o
ẹ dákun ẹ gbà wá ọmọ pépé ẹ dákun ẹ gbà wá Olódùmarè ló ti wá kò ní fi wá sílẹ̀ o orúkọ tèmi yípadà láì dọ́dọ̀ láyé kó dòwú láti dùkọ́ àti ètí. olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun jagunjagun Sunday jagunjagun Sunday òun náà ní ọmọ kan ọ̀gá kan ọmọọṣẹ́ 1 trillion òun ní wọ́n dẹ̀ ń bínú orí Sunday ni ẹ gbọ́ tẹ bá gbélé Sunday o ẹ bá pe Sunday o tẹ bá gbọ́ tán ẹ bá pe Sunday àwọn Fúlàní náà mọ̀ pé orúkọ tí Fúlàní lè gbọ́ nìyẹn tẹ́rù lè bà wọ́n orúkọ tí Fúlàní lè gbọ́ bá Tinubu Free Chief Sunday Igboho Oòṣà is not a terrorist bàbá Tinubu Chief Sunday Adéníyì Adéyẹmọ Igboho Oòṣà kò ń ṣe terrorist Free Chief Sunday Igboho bàbá Tinubu ìkàlẹ̀ yín náà 2020 ẹ̀yin kan mọ̀ nípa gbogbo bó ṣe ń pààyàn yìí bàbá Tinubu ìkànnì yín ẹ lè ṣe àkúkú ìjòyè ó sọ jẹnu mi ò kálù lọ bàbá Tinubu ẹ lè ṣe Free Chief Sunday Igboho kí ló dé wọ́n pààyàn lọ́sùn wọ́n pààyàn lọ́sì ẹ mọ̀ pé orúkọ tí àwọn Fúlàní tó lè gbọ́ lélẹ́yìn tẹ́rù máa bà wọ́n tó máa ṣẹ̀rù bà wọ́n tó máa sá lọ torí pé ẹ̀fẹ́ ṣe àwọn Fúlàní bàbá Tinubu ìkànnì torí pé ẹ̀fẹ́ ṣe àwọn Fúlàní ẹ̀dẹ̀ fi ọmọkùnrin yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ẹ fọ ọmọkùnrin yẹn sílẹ̀ bẹ́ẹ̀ kí ló dé ìkànnì bàbá Tinubu Free Chief Sunday Igboho is not a terrorist ẹ release gbogbo àkáǹtì wọn ẹ jẹ́ kó padà sẹ́nu business wọn kí ló dé ẹ wá gbọ́ àwọn Fúlàní àwọn náà mọ̀ pé Sunday Igboho ni ẹ wá gbọ́ bá gbórúkọ Sunday Igboho àbí òkú jáde kò sí nǹkan kan òtútù mú mi pẹ̀lú Fúlàní ni ẹ o torí nítorí mi níjọ́ náà kí lójú ẹ rí tí wọ́n dé látijọ́ tí wọ́n ti bí mi ìrírú ẹ̀ rí. ó ní rírí àwọn olórí burúkú Sàlíù gangan nìyẹn o tí ṣe Sunday Igboho lé lọ o níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ tó pa àwọn èèyàn níjọ́ náà mi ò lè sùn. ò ní sùn lórí burúkú. ó fọ ni. Sunday Igboho ìjọba wá ìjọba. orúkọ tó lè gbọ́ nìyẹn tẹ́rù máa bà wọ́n ọ̀bí alájà yín ẹ̀yin olórí burúkú somebody ẹ wá wò wọ́n. kí ló ń ṣẹlẹ̀. owó jíjà ni àwa ọdẹ Ìlérè lápapọ̀ ọ̀dọ́ Ìlérè lápapọ̀ ní Ìlérè district ọ̀la wá sí local government lánàá mo ká máa dùgbà fún mẹ́tẹ̀ẹ̀tì wa pé anytime ó wà ní Sàárẹ̀ káwá bá wọn a sì dé Sàárẹ̀ àpètèpè wọn ò gbé fóònù tán ẹ̀yìn àgbáyé wọn sì pé olóòdẹ Sàárẹ̀ wọn wá bá wa a pe àwọn èèyàn wa ń Sàárẹ̀ náà wọn wá bá wa ẹ̀yìn àgbáyé wọn ti pa wá tán ní Ìlérè o àwọn bòròró ti pa wá tán Ìlérè ẹ gbà wá o àwọn kidnapper ti pa wá tán Ìlérè ẹ gbà wá o ẹ ṣàánú wa o local government la wà báyìí gbogbo àwa olóde ni wọ́n ń lépa káàkiri wọ́n wọ Bánkọ́lé níjẹrin mọ́jú jẹta wọn lọ tó lọ́dẹ Bánkọ́lé mọ́lé wọn pa á lánàá ọwọ́ Akájọlà wọ́n pé lọ ká àwọn ọdẹ wa mọ́lé wọ́n pààyàn níbẹ̀ òkú wa ńlẹ̀ báyìí láti wá fi ẹ̀hónú wa hàn báyìí gbogbo Ìlérè ti bẹ́ẹ̀ tú tán títí ó fi dé Bánkọ́lé Gànmú bàbá ńlá wọ́n ti fẹ́ tú wa o ẹ gbà wá o òrékè wọ́n ti tú gbogbo rẹ̀ kò séèyàn ní Gànmú kò séèyàn gbà Bánkọ́lé àgbẹ̀ gbogbo ẹ ti tú o ẹ gbà wá o ẹ̀yin àgbáyé ẹ gbà wá o ẹ gbà wá o àwọn àti àwọn Sàárẹ̀ la wà yó ẹ gbà wá o ọmọ pàwádé o ọmọ pàwádé o ẹ ṣàánú wa o. Ọlọ́run ní ló bàjẹ́ Ọlọ́run yẹn gbogbo yí padà àmọ́ abẹ́ alága local government ó ṣàánú wa ọdẹ ìbílẹ̀ ó ṣàánú wa kọ́mọ yẹ kí ìyà ìjẹ wá gbé nígbà táwọn bá fẹ̀mí ara wa kalẹ̀ tí ò sí irinṣẹ́ tí ò tí jẹ̀ kan agbẹ́fẹ̀mí ara wa fi takáfẹ́ ni ọlọ́wọ́ fẹ̀mí takáfẹ́ wà tí alága local government kó wà lórí ẹ̀kọ́ fi wá lónìí nìsín ọ̀pẹ̀ àwọn Ìlérè ló pè nígbà tó dé ẹ̀wọ̀ Sàárẹ̀ túláàsì èmi ti ní tí a máa ní gbogbo fẹ́ lọ́dún tí mo jẹ́ olórí àwọn ọlọ́dẹ àwọn olóòdẹ òun ló yẹ ká pè mí àmọ́ ìdí ń ṣe wọ́n ní Ìlérè ìdí ń ṣe àwa náà ìdí ń ṣe wá ní Sàárẹ̀ èsì ń lé sí ní Ọlọ́run ní fìyà jẹ ní kálukú wa o ẹ̀dá mi bá wa wá àkẹ́lẹ́ sí o
Ọlọ́run ní yóò bàjẹ́ o. Tọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn mi bá ti sọ Ọlọ́run ṣàánú wa ní Kwara South ní Ìlérè particularly ojoojúmọ́ náà gbé àwọn èèyàn wa pa ojoojúmọ́ ni wọ́n ti náp àwọn èèyàn wa the worst part of it àwọn bòlòrò yìí ẹ̀rí wọn wọ́n lọ sóko wọ́n kó tòmátì wọ́n kó ata àwọn èèyàn wa àwọn bàbá wa mú òrókó lọ mú òródò lọ ẹ̀dẹ̀ kó mèyà tí a là wá wọ́n wá ràn wá lọ́wọ́ kí ni mèyà tí a là fẹ́ ṣe àwọn ọdẹ tiwa pàwọ́ àwọn náà ṣe iṣẹ́ yìí lánàá lẹ́yìn meeting tá a ṣe àpè chairman wọ́n ní ká máa bọ̀ wá sí sàárẹ̀ ànígbà wo wọ́n ní at any time àti wà á sàárẹ̀ ní ṣe past 1 hour àpè chairman kò gbé kọ̀ wọn ò gbé kọ̀ débi tí ó jẹ́ òkè o àwọn bc ni o àwọn tí àmọ́ kan jẹ́ àmọ́ olórí burúkú ni wọ́n á gbé kọ̀ àkókò táwọn ayé ló tẹ̀lé owó dẹ́díkè ayé láti padà tó fi gbogbo ẹ̀yin àgbáyé kẹ́ gbà wá ẹ̀yin Yorùbá wa tẹ́ẹ̀kù ní Ògùn Ìbàdàn Ọ̀yọ́ Lagos Èkìtì Ọ̀ṣun ẹ dìde ilẹ̀ Yorùbá ó ń bleed o àwọn èèyàn wa ojoojúmọ́ náà kó lọ tí ò lè dúró wọ́n sá kúrò nílùú the worst part ìfẹ́ tó tó gbọ́ ni pé oko tí àwọn èèyàn wá fi kalẹ̀ àwọn wèrè wọ́n jẹ́ lọ sí ibẹ̀ wọ́n lọ sílẹ̀ kí ìjọba ó gbà wá o ìka ló ń ṣe ìka ìjọba dájú àtàbí wá bá chairman wọ́n sì nǹkan tá a dìbò yàn fún yẹn chairman bí ó fi láti his primary duty láti protect the life and property of the local àwọn ọjọ́ jẹ́ ẹgbẹ́ orúkọ wọn ẹ̀ ṣe kẹ́kẹ́ fún wọn ẹ̀ tẹ́lẹ̀ àwọn kan forest guy ilé ìṣe ẹ̀kọ́ AK-47 fún àwọn mẹ̀yàtìálà nílẹ̀ Yorùbá kí ni mẹ̀yàtìálà la fẹ́ wá ṣe fún wa àwọn kan àwọn. ẹ lè sórí ire Nàìjíríà gọọmenti ẹ ti àti lẹ́yìn rẹ̀ kó máa gbẹ̀yìn ayé yín Ọlọ́run. kó wa pé àwọn ìjọba àwọn sẹ́nétọ̀ wa gbogbo ẹ̀yin ọ̀sọ̀kùnrin wa ẹ dìde alẹ́ àná wọ́n tún pààyàn ó tún ní níbi kan káńpọ̀lẹ́ ẹ̀jẹ̀ tó sọ pé àwọn bọ̀ wá ìlú ẹ̀yìn tí ó ti tú ṣé bá ti máa bá lọ ní àwọn èèyàn wa wọ́n ń sá kúrò nílùú almost bí community ti sìn oní òtí sí ẹyẹ bíbẹ̀ mọ́ that's what àfi ní káwá bá chairman lẹ́nu ẹ̀kíní àwọn méjì àlà yìí kán bá wa kó wọn kúrò àwọn ọdẹ wa tó ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ bá wa empower àwọn ẹ bá wa kó ìbọn lé wọn lọ́wọ́ káwọn náà kán fèsì kìíní yìí ẹ lè gbé àjòjì wa ipe kó wá máa jẹ àjòjì wa ibi ìṣe nọ́ọ̀sì ilẹ̀ Yorùbá níbí tó jẹ́ ìkẹta wa fún chairman but our so disappoint láti ọ̀dọ̀ chairman ni pé ó lè fún wa ní appointment àjà. ó fún wọn lápọ̀ìntmẹ́ntì tó dẹ̀ sá lọ ó fún wọn lápọ̀ìntmẹ́ntì tó dẹ̀ sá lọ èmi ò mọ nǹkan tó ń ṣe yín ràn mí Ọlọ́run èmi ò mọ nǹkan tó ń ṣe yín àwa fúnra wa ní gbowó gbogbo wa ní gbowó Ọlọ́run gbogbo wa ní gbowó gbogbo ilé àwọn chairman local councillor yìí chairman local government honourable gbogbo èmi làwọn ẹ máa wá wọn ní ẹ máa wá wọn ní ẹ ti máa ya máàpù yẹn sílẹ̀ èmi làwọn gọ́vnà yín tẹ́ bàbá gọ́vnà lè ṣe bó ṣàní family ọmọlé ẹ oh my God anyway ẹ wo Nàìjíríà ti kú kò sóhun tó ń jẹ́ Nàìjíríà mọ́ kò sí ohun tó ń jẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ò lè dààmú láíláí akọ̀ntọ́ra wa jẹ ní bẹ́ẹ̀ ni ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ Baba Jaga ò lè jẹ́ mẹ́sàáyà wa ní Nàìjíríà láíláyé Baba Jaga ò lè ṣe nǹkan kan fún yín gbogbo ẹni tẹ́ bá sì ń rò bí wípé Baba Jaga máa rí nǹkan kan ṣe òpònú ní ẹ̀gbọ́n ti kọ́kọ́ lọ yín lọ Sunday tó wà nínú ọpọlọ yín Baba Jaga ò lè jẹ́ mẹ́sàáyà wa ní ewo kó tí ẹ lè ṣe nǹkan kan fún wa bó ṣe máa ṣe rábàràbà tọdún mẹ́rin yẹn máa fi pé nìyẹn wọn ò tí ì ṣọdún mẹ́rin tán wọn ò tí kò 2025 wọn ti lé 2027 tó fẹ́ dìbò míì kò sí ẹ̀sìn 2026 kò sí nínú dáírì Baba Jaga ti parí 2026 bó ṣe wà yẹn 2027 lọ lé ṣèjọba nìyẹn ẹ bó ṣe ń pa wọ́n ti ń pa wọ́n ní Kwara báyìí nísìn láti bí oṣù mẹ́ta ni mo ti gbọ́ pọ́n ti ń pa wọ́n tí kì í ṣe kékeré tó ti ń pa wọ́n ní Kwara ẹ kàn ń waste life àwọn èèyàn ni ẹ fi life wa gbá game ẹ má dìbò fún wọn wèrè ni wọn ò ráyè tí 2027 lọ lé ẹ má dìbò fún wọn gómìnà Kwara State Abdulrasaki
ẹ̀rí orúkọ yẹn náà ni ẹ̀rí pé Fúlàní ni ọmọ àlè ni oko Fúlàní lọ́ fi dó yá ẹ̀. Abdulrahman Abdulrasaq wọ́n ti ń pa àwọn ọmọ Kwara tán wọ́n ti ń pa àwọn ọmọ Kwara tán àwọn èèyàn ti sá kúrò ní Kwara àwọn èèyàn ti sá kúrò nílùú tán o torí àwọn agbénipa àtàwọn ajínigbé. Abdulrahman Abdulrasaq ẹ bá wa lọ ọmọ àlè ni ẹ ọmọ Yorùbá ẹ tiẹ̀ dúró náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ̀rọ wípé bí ẹ ṣì nágbà àgbà ni nágbà kankan òun kò ságbà kankan nínú Nàìjíríà mọ́ wà láìtàláì nínú 100% àgbàlagbà tó wà ní Nàìjíríà 30% ló dá nínú wọn Ọlọ́run 100% gbogbo àgbà tó wà ní Nàìjíríà yẹn 30% ló dá nínú wọn ṣáàrí 70% tó kù àgbààgbà politician ni wọn àgbààgbà politician ni wọn wọn ò nífẹ̀ẹ́ yín láti ibà síbẹ̀ yẹn in fact ẹ̀rùn lójú wọn ni ẹ dàbí ìgbẹ́ lójú wọn ní bámúbámú ni mojú lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pa yín ìkà ni wọn á dẹ̀ máa sọ pé àwọn kan máa sọ pé bàgbàlagbà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bá pọ̀yàn lélẹ́yìn pọ́nlẹ̀ àgbàlagbà tí ó bá pọ́n rẹ̀ lèèyàn máa jẹ̀jẹ́ ẹ̀ ní ọmọ ìkẹrẹ máa jẹ̀jẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ ìkẹrẹ máa jẹ̀jẹ́ ẹ̀ ní pọ́n lé lọ́rẹ́ yẹn ní sí àwọn àgbàlagbà tó ò nífẹ̀ẹ́ yín wọn ò nífẹ̀ẹ́ yín náà respect is reciprocal wọn ò nífẹ̀ẹ́ yín wọn ráyè títí yín bẹ́ẹ̀ bí kẹ́ẹ̀kú lórí lójú wọn bí kẹ́ẹ̀kú lójú wọn Fúlàní ti kógun wọ Nàìjíríà ó ti kógun kò tẹ̀sí tó kẹ̀mí pẹ̀lú Nàìjíríà Fúlàní ti kógun wọlé Yorùbá Kwara lọ ti ń bẹ̀rẹ̀ tógun bá máa bẹ̀rẹ̀ bí bọ́lá nìkan ṣe sọ tógun bá máa bẹ̀rẹ̀ ní Nàìjíríà tógun bá máa bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá Kwara ló máa gbà wọlé òun ló ti ń gbà wọlé báyìí nísìn ìlú 9 sí 10 ló ti lé lọ ní Kwara ṣógun ò tí wọlé nìyẹn iṣẹ́ ló yẹ kẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe obìnrin tó bá gégi nígboro obìnrin tó bá gégi nígboro àgémọ ló gé ó yẹ kẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe wípé àgémọ àwọn politician wa ní Nàìjíríà lélẹyìí kẹjẹ ká pín kẹjẹ ká da gbogbo ẹrù ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ká da gbogbo ẹrù ká ṣe ní pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló dà ìkà làwọn pípù ìwọ̀n nífẹ̀ẹ́ yìí adìlú 9 sí 10 ló ti lé lọ ní Kwara gbogbo ní fídíò yẹn lọ́wọ́ wọ́n ti lé gbogbo wọn lọ tán wọ́n ti kó ta ló máa fẹ́ kó pa wọn wọ́n ti ń pa wọn lórí àwọn ọlọ́dẹ àwọn tó tiẹ̀ sọ wípé bí àwọn tiẹ̀ tó ní nǹkan lára wọ́n ti ń pa wọn ikọ̀ tó gbé dání ò dẹrùn àwọn náà dẹ̀ ń ṣoògùn ṣe é rí wọ́n dẹ̀ ń pera àwọn ní mùsùlùmí àwọn náà dẹ̀ ń ṣoògùn ibo lọ́ ti rógùn wọ́n ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ wọ́n ti gbé sí àṣọ mùsùlùmí lèmi náà wọ́n ti gbé sí àjòjì wá fún wa ẹ̀sìn àjòjì lọ gbé wá fún wa olórí burúkú làwọn pípù yìí wọn ò mọ Ọlọ́run àwọn tó máa pààyàn tó máa mú ọbẹ̀ tó máa fi pààyàn tó dẹ̀ máa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ṣé Ọlọ́run làwọn yẹn ń sìn bẹ́ẹ̀ yẹn ṣé Ọlọ́run ló ń sìn ẹjọ́ ṣógun láyé ni tí ọba wálé ayé ó máa ń ní ìsinmi ni ẹ̀yin ọmọ ìyá mi